Oh no, glory skill ọmọ jagba, ọmọ jagba. Aborúbọyè ẹ̀làbọ̀rú. Assalamu alaikum, hallelujah. Ọ̀fẹ́wé àtẹ̀kọ̀ tó tọ́lá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè hallelujah o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo kẹ́yìn àgbàlagbà tẹ́ fi gbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ìgbà o. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ sọ ọ̀rọ̀ ìwúlò kan táwọn ìwúlò nípa ọsàn wẹ́wẹ́ tí gbogbo wa mọ̀ sí ọsàn òrombó, ọsàn wẹ́wẹ́ tí gbogbo wa mọ̀ sí ọsàn òrombó táwọn olóyìnbó pè ní lemon. Ọ̀pọ̀lọpọ̀ ìwúlò ewé egbò ní èmi ọmọ ọ̀dọ̀ àgbà ti fi kalẹ̀ fẹ́yìn ọmọ aráyé. A sì dúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè, ó jẹ́ ọ̀kan ni ó jẹ́ méjì ni a ṣáà dúpẹ́ pé ẹ̀yin ènìyàn ń jẹ àǹfààní ewé àtegbò látara wa. Ọlọ́run ọba Elédùmarè á sì jẹ́ kí wọ́n máa jẹ́ fún gbogbo wa, Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn wa o. Gbogbo apáta la mọ̀ tá ń pè ní òrombó tá a mọ̀ sí ọsàn wẹ́wẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé òrombó yìí kódà ó máa ń sábà ní nílé, ṣùgbọ́n kò mọ̀ pé n tó ní nílé yìí oògùn abẹnugọ̀ngọ̀ ni. Lára àwọn ènìyàn tó ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà ló mẹ́sẹ̀jì mi láti bí ọ̀sẹ̀ bíi 3 sí 2 sẹ́yìn pé ọmọ ọ̀dọ̀ àgbà ẹ dákun ẹ bá wa sọ ìwúlò ọsàn wẹ́wẹ́. Lótìtọ́ náà gbogbo èrò ọkàn mi ni pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìwúlò nǹkan kan ṣùgbọ́n kò sí gbogbo nǹkan náà lèèyàn lè rántí. Gbogbo nǹkan tí ẹ̀yin ènìyàn tẹ́ ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ bá ní nítòsí ọ̀dọ̀ yín tẹ́ ò mọ̀ wúlò rẹ̀, àǹfààní wà láti lè máa sọ sí abẹ́ comment section. Eléyìí yóò lè jẹ́ kí a máa ṣe iṣẹ́ lórí rẹ̀ láti lè máa jẹ́ kí ẹ̀yin ènìyàn lè máa jẹ àǹfààní rẹ̀ o. Ọsàn òrombó yìí ìwúlò rẹ̀ pọ̀ gidi gan, ṣùgbọ́n ní òní máa sọ ọ̀nà 7 tá a lè gbà lo yálà ewé òrombó ni, ọsàn òrombó ni, kódà omi inú òrombó ni, èpo rẹ̀ ni, gíní ọ̀nà tá sáà tí a lè gba gbogbo tó ń jẹ́ ọsàn wẹ́wẹ́ yìí máa sọ fún yín lónìí, ẹ máa bá mi ká lọ. À ń lo ọsàn wẹ́wẹ́ yìí fún apàrùn, à ń lò fún àṣejẹ àwọn àgbà, tá bá fẹ́ kó máa gbọ́ wa dáadáa tá fẹ́ lápamọ́ owó, à ń lò fún oògùn àtúndè, à ń lò fún gbẹ̀rẹ̀ àjẹgùn, à ń lò fún ìfẹ́ràn, à ń lò fún ìtúwò àwọn àgbà, à ń lò fún ọṣẹ àtúndè. Ẹ máa bá mi ká lọ. Ọ̀nà wo la lè gbà tá lè fi lo kíní yìí fún apàrùn? Kí ni ń pè ní apàrùn? Apàrùn jẹ́ kíní kan tí a lè pè ní aporó náà, nítorí pé òun náà jẹ́ iṣẹ́ kan tó tẹ́ pé tíyàn bá ara ń mu kíní yìí, gbogbo èyíkéyìí àrùn tó bá wulẹ̀ kó sọ lẹ̀ ságọ́ ara wa a ó máa tọ́ dànù ni. Ó dáa púpọ̀ kódà ṣiṣẹ́ fún ọfà náà. Báwo la ó ṣe ṣe? Ẹ lọ bá mi lọ ra ẹnu òpìyè, ẹ bá mi gé kéékèèké. Ẹ lọ bá mi lọ ra ọsàn wẹ́wẹ́ tẹ́ rí pé wọn ò fomi là rárá. Tó bá ṣeé ṣe kẹ́ ra ọsàn wẹ́wẹ́ yìí fúnra yín, kẹ́ fi ọ̀bẹ gé fúnra yín, kẹ́ fúnra yín, yóò lè dá yín lójú pé ojúlówó ọsàn wẹ́wẹ́ ni ẹ ń lò, nítorí pé kò fẹ́ẹ̀ síbi àwọn tó ń tọ ọsàn wẹ́wẹ́ yẹ tí ẹ lè rí original lọ́dọ̀ wọn tí wọ́n ní ti fomi là, wọ́n kàn lè parọ́ fún pé original ni ọ̀rọ̀ sì lẹ́. Ẹ mú ẹnu òpìyè yìí, ẹ gé sínú ọsàn wẹ́wẹ́ yìí, ẹ bá mi mú kànbí lálá, ẹ bá mi lọ díẹ̀ mọ́, ẹ bá mi dé, ẹ ṣèkè. Lẹ́yìn ọjọ́ kẹta ẹ ní ẹ jẹ́ ká máa mú síbí 2 láàárọ̀ síbí 2 lálẹ́. Kódà tẹ bá rí ọmọ tí ń sòjòjò ẹ fún mu, tẹ bá rí èèyàn tó bá kófìrí ọfà lára rẹ̀ ẹ fún mu, ó ṣiṣẹ́ púpọ̀, ó dájú púpọ̀ o. À ń lò fún ẹni tó bá fẹ́ kí owó máa tó fẹ́ máa lákòjọ. Lọ́pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣòwò ń jèrè ṣùgbọ́n kò lákòjọ. Ìyẹn ò dáa. Tá bá fẹ́ kí a máa lákòjọ lórí gbogbo àdáwọ́lé wa, tá sì fẹ́ kọ́ náà ṣe fún wọn, ó ṣiṣẹ́ púpọ̀. Ẹ lọ bá mi lọ wá omi ọsàn wẹ́wẹ́ yìí. Omi ọsàn wẹ́wẹ́ yìí ẹ jẹ́ kó jẹ́ èyí tí wọ́n fomi là, olóṣiṣẹ́ o. Ẹ bá mi rẹ yín adìẹ ìbílẹ̀ 3 tó mọ́ dáadáa. Ẹ bá mi mú ọsàn wẹ́wẹ́ yìí rọ́ sínú ìkòkò ìjógun yín, ẹ ju ẹyin 3 yìí síbẹ̀, ẹ sè kó jiná.
tó bá jinlẹ̀ sọ sórí òṣùká kan ẹjẹ́ ṣàdúrà sí dáadáa ẹjẹ́ ajẹ́ tèpo lẹ́ máa jẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹ ó ṣiṣẹ́ dáadáa owó máa gbọ́wọ́ èèyàn ọ̀nà á sì ṣe fún yàn ó dájú dáadáa. a lò fún oògùn àtúndè ọ̀nà wo là ń gbà lò fóògùn àtúndè ẹ àmì wọ́n èpo òrombó yìí tí wọ́n ti fún omi inú rẹ̀ dànù èpo rẹ̀ la nílò pẹ̀lú egbò túndè àtàrí kan ẹ bá mi jó papọ̀ ẹ bá mi jó papọ̀ tán ẹ já máa fi omi lò tàbí ká máa fi ọtí lò àgbo túndè tó dájú ni. a lò fún gbẹ̀rẹ̀ àjẹgàn ẹ bá mi mú kóró inú ọsàn wẹ́wẹ́ yìí ẹ rẹ odidi ọsàn wẹ́wẹ́ yìí gbogbo kóró tó wà nù rẹ̀ pátápátá ẹnìjẹ́ yọ dànù ẹ sà síbì kan iye dèdè kóró tẹ bá ń bẹ ní kóró inú atari tí ẹ máa bá mi lò so ẹ bá mi máa wọn nǹkan wọ̀nyí ẹ bá mi lọ papọ̀ ẹ bá mi fi sí gbẹ́rẹ́ ẹ bá mi máa wọn nǹkan wọ̀nyí so ẹ bá mi lọ papọ̀ ẹ bá mi fi sí gbẹ́rẹ́ sí ọ̀gọ́rọ̀ wọ̀nyí méjèèjì gbẹ́rẹ́ ajẹ́gùn tó dájú ni bẹ́ẹ̀ sì ni ó ń ṣiṣẹ́ ìtúwọ́ gan fún ìfẹ́ràn ẹ bá mi lọ bá mi fi ẹnu jẹ ewé òrombó ẹyọ kan lórí igi ẹ fojú wo èyí tó bá wù yín ẹ fẹnu já ẹ bá mi lọ mọ́ kóró àtàrí kan ẹ sì ń gbẹ́rẹ́ ẹyọ kan síwájú orí yín ẹ fi tẹnitẹ lọ yẹ fi rá bó ṣe rí kékeré yẹ ó dájú púpọ̀ fún ìtú àwọn àgbà ẹ bá mi mú ọsàn òrombó yìí mẹ́ta ẹ bá mi mú papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ láti mú papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ tán ẹ bá mi pò mọ́ ọṣẹ ẹ bá mi fi ọ̀pọ̀lọ́ ààyè ẹ bá mi fi tẹ́lẹ̀ inú ke ẹ bá mi fi bíntù ẹ bá mi fi pọ̀ ọṣẹ yẹ ọ ẹ bá mi kó lé ọ̀pọ̀lọ́ yẹn mọ́lẹ̀ ẹ jẹ́ máa fomi gbóná wẹ̀ lálẹ́ ó ṣiṣẹ́ fún ìtú àwọn àgbà tested and confirmed à ń lò fún ọṣẹ àtúndè náà ẹ bá mi mú egbò òrombó egbò túndè omi òrombó ẹ bá mi gbọ́ àwọn nǹkan níyẹ papọ̀ omi òrombó yìí ni kẹ́ bá mi fi pò ó ẹ jẹ́ ká máa fẹ́ kó papara ká máa wẹ̀ níta gbangba tí ilẹ̀ bá ti ṣú ó kẹ́yìn ní mẹ́mọ́ ọ̀dọ̀ àgbà ẹ kẹ́rì pé mo fast kìíní yẹ mo sáré ní kẹ́ ń drop ẹ̀ fún yín ni kí fídíò yín bá gbójú ẹ like o bẹ́ẹ̀ sì ní subscribe tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ mọ ìwúlò rẹ̀ mo dá yín lójú pé sọ sábẹ́ comment section ó dá mi lójú pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè bá a bá mọ̀ a ò jẹ́ kẹ́ mọ̀ táwa náà bá mọ̀ a ò lọ bá wọn tó mọ̀ a nìkan ṣàlàyé rẹ̀ fún wa a ò lè wá fẹ́yìn tẹ́ńtẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà tó bá rí bákan náà ó dìgbà.